mo kí mo ti rí mo ní o bí mo ṣe mọ ùrí sílùgbàmọ́rìn ọyọ̀ tán ni jẹ mo pò mí o bóyá nínú ẹbí nínú ayé nínú ìjọ àbí níbikíbi láwùjọ lẹ́nu iṣẹ́ mo pò mí mo ùdúró mi bóyá mo rí píníṣí ni o àbí mo rí fìrìgbọ̀n mo ùdúró mi mo òṣèkojú mi ti rí bóyá ṣe lè kọ́rẹ́ lọ́ o àbí ẹ tanná wàì mo ṣùgbọ́n ṣògo mi rírúgà mi ṣì nínú ẹ̀ràn ọ̀ra àbí agbára kan ọmọ ẹ̀dá kò yóò gbójúlé tọ́lọ́run níbẹ̀ ya torí pé ó jẹ́ tẹ̀rẹ̀ nínú Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 4 mo ti borí ayé lọ́nà wo ṣé lépa ṣàwòrò dẹni àbí kété ògìgùn kì í ráyé gbójúlé nínú òrùka òtẹ́dí ìbàntẹ́ àti ògbàdí àtèyí kan gbé kọ́rùn àti ṣàkì ikọ̀ mọ òbí o bẹ́ẹ̀ lè wíwá nítorí kẹ́ẹ̀ Ọni Kéi Gbénú Mi àtàbàtúbú ni o Ọni Kéi Gbénú Mi ọlọ́kan rí kéṣe Ọni Kéi Gbénú Mi agbára rẹ̀ ojú kétékété Ọni Kéi Gbénú ayé líbe ó ní àkòrí ọ̀rọ̀ mi lónìí òun àṣẹ mójú tẹ́ḿbẹ́lú mi òun ló ṣe ọlá Ọni Kéi Gbénú Mi nì èsì ìgbénú mi Ọni kò ṣẹ̀dá kété ayé Ọni kò ní kété agbára Ọni kò ní kété ìmọ̀ Ọni kò ní kété òye Ọni kò jẹ́ pé ẹ ló bẹ̀rẹ̀ ẹ ló pin títóbi l'Ọni Kéi Gbénú Mi ju Ọni Kéi Gbénú ayé lọ torí pé òun ni ọmọ aládé àlàáfíà òun ni Ọlọ́run Olódùmarè òun ni bàbá ayérayé òun ni lọ́ni kò jẹ́ pé ẹ̀san ni kò yóò dojúkọ òun ni lọ́ni kò jẹ́ pé Ọlọ́run gbéga gidigidi òun ni gan-an lọ́ni kò jẹ́ pé kọ́kọ́rọ́ agbára láyé àtọ̀run ẹ lọ rẹ̀ orúkọ rẹ̀ ní Jésù òun ni Ọni Kéi Gbénú Mi kéètì ṣe débẹ̀ mo lọ sínú ibi ètò ìrere níjọ́ kan ọlẹ́ wàásù rí wàásù nì bẹ́ẹ̀ ni pé ọlẹ́ wàásù mọ olùkùmọ́tìá bẹ́ẹ̀ ni pé ọmọ ni kò bí mi bẹ́ẹ̀ ni pé ọmọ kí mo ti dìde dàgbà dérú àkókò ni ó pélé 20 ọdún ṣé wọ́n rán ni kọ wàásù ni bí ẹni kò ríran kò wẹ̀jú kò rí ayé mi kò tí rí bàkọ́ rè rí di pé ó parí wàásù rẹ̀ ikọ́ bá jẹ́ pé ìwọ lọ́lọ́run bá ẹ sọ̀rọ̀ ìwọ gbọ́dọ̀ jáde lónìí kò ná ẹ̀ṣẹ̀ rẹ kó gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà ìyẹn nìní ìhòòhò lè yá kú kó tàjẹ̀ rẹ̀ sílẹ̀ láti yá rà mí padà nítorí náà ikí bá ti yóò gbọ́ mi sókè bá a nì kì mọ́ dẹ̀ lè gbàgbọ́ kì mọ́ kọ ẹ̀ṣẹ̀ mi sílẹ̀ kì mọ́ á bí ìgbàgbọ́ mi sínú ọmọ Ọlọ́run kì mọ́ gbàgbọ́ nínú ikú àtàjíǹde rẹ̀ ìyẹn àkọ́kọ́ ìyẹn á dáríjì mí ìyẹn á dá mi láre ìyẹn á mú kété ẹ̀ṣẹ̀ mi àtijọ́ ìyẹn á fagilé ìyẹn á sọ mí di àjùmọ̀jogún pẹ̀lú rẹ̀ ilé yìí ọ̀rẹ́ yìí àtòun àbárẹ̀
àtòun fúnra rẹ̀ kẹ́ sọ̀rọ̀ Ọlọ́run Jésù Kristi àtẹ̀mí mímọ́ àjákò yí ọ̀nà ọkàn mi rẹ̀ àgbébẹ̀ èsógun kò yóò dojúkọ mí kẹ́ àdìde láti gbèjà. Ọni Kéi Gbénú Mi lè yí ni o kò bá fẹ́ mọ agbára rẹ̀ wà á béèrè lọ́wọ́ ọ̀nìyàn ṣùgbọ́n kémi kàn sọ ní ṣókí òun ni ẹlẹ́dàá. Ọni Kéi Gbénú ayé líbe kò tàn yín jẹ kò bù yín mọ́lẹ̀ kò mágbára èké àtòfègè kò mí tàn nìyàn òun lè ṣu èdè dáná dá ṣùgbọ́n Ọni Kéi Gbénú Mi òun ní dá ọ̀run òun ní dá ayé o. Ọni Kéi Gbénú Mi òun lọ ní kò jẹ́ pé wọ́n ti ní àmì òróró wọ́n ti mú yàn sọ ni kò jẹ́ pé ó ti ṣubú Sátánì ti ṣubú. Ọni Kéi Gbénú Mi ó jẹ́ ọ̀nì kan Ọlọ́run ti gbéga gidigidi Bíbélì pé torí bọ́ rẹra rẹ̀ sílẹ̀ torí bẹ́ẹ̀ Ọlọ́run ti jákè mọ́ orúkọ kọ̀ọ̀kan o orúkọ kojú kété orúkọ lọ pé lórúkọ Jésù Kristi kí kété kú kí a wólẹ̀ àtúnkẹ́ lọ́run àtúnkẹ́ láyé líbe àtúnkẹ́ lé ìsàlẹ̀ alẹ̀. Torí náà Ọni Kéi Gbénú Mi nìkan bá ti fọhùn ṣàjẹ́bà kò yóò sí èsèmèrè bá ẹ̀sẹ̀lẹ́bọ̀ lóògùn bá sọ ní ubi kan kò yóò gbórí sókè níbi kí Jésù mi kò bá ti mú agbára rẹ̀ hàn. Ọni Kéi Gbénú Mi ọ̀nì kan ní kété agbára agbára mímọ́ ṣàgbára òkùnkùn ṣàgbára kò jẹ́ pé kò lòdìwọ̀n kì í ṣubú tanráyé jẹ lónìí. Ọni Kéi Gbénú Mi ó ní ọ̀rọ̀ Ọlọ́run kọ̀rọ̀ Ọlọ́run bá gbénú rẹ̀ bẹ́ẹ̀lì wí wọ́n ti ṣẹ́gun ayé. Òjó lórúkọ mi ọmọ Àbálábíntán Ọni Kéi gbàlà káríbi dé sílé ìjọba Ọlọ́run ire o.